kí ẹni tó bá wo ètò mi, mo kí ẹni tó bá padà wo mi, mo kí bàbá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ mọ́fìtì onímọ̀nàfìkì àti ẹ̀gbọ́n ẹ̀ bọ̀dá Rasheed tí wọ́n ń ṣe àwọn tó ń ṣe mọ̀nàfìkì lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú bàbá mi ọba tó yáyì ọba tó yáyì bẹ́ẹ̀ ni ọba Adékúnlé Oyèlúdé Tẹjúgbọ̀ Ọ̀ṣun nọ́mbà 3 wọ́n lẹ́ni tó bá mọ ìwúrà òun náà la máa ń tà á fún kábíyèsí. Bó ṣe wà forí adé o, kádé kó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, káṣẹ kó wá pẹ́ lẹ́nu yín, kó wa jẹ̀pẹ́ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni, torí pé wọ́n ní Ifá ní pé ká jẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe. Bàbá, a mọ̀ pé professor ni yín, you were a professor, so ń ṣe àwọn tí wọ́n bá ń sọ pé bóyá ebi ló lé yín wá sí ìdí ipò ọba. Ẹ̀yin náà sọ ìgbà tí bọ̀dá Rashidi tó ń sọ kọ́tọkàntàn ṣe last year ni or bí 2 years ago tó ní Ifá kì í mọ́ba mọ́. Bàbá ẹ̀ mà jáde ẹ ní Ifá ló mú ẹ̀yin wípé tílé oge tó ge ń jẹ ṣùgbọ́n Ifá ló ní kẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀ kẹ́ wá lọ máa mójútó ìlú. So ẹ̀yin àti ẹni tó wáyé pé ẹ jẹ́ ká gbé ẹ̀yin méjèèjì sẹ́gbẹ̀ẹ́. Ṣé ẹṣin ni òtó ẹṣin àbẹ́ni tó ń gùn ni òtó ń gùn? Ṣé tí mọ́fìtì gan ṣé kò lè ṣe houseboy nílé yín ṣá? Ṣé kò lè ṣe houseboy nílé yín? So tó wá lanu gbòfùlà tó wá ń sọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ sí yín, ìyẹn mọ́fìtì tó yẹ pé òun àtàwọn houseboy yín the same group ni wọ́n wà. Àwọn tó ń bá yín fọ toilet, àwọn tó ń bá yín ṣọ́gá, tó ń bá yín ṣe gardener, àwọn kàtígórì bẹ́ẹ̀ ni mọ́fìtì wà. So anything tó bá sọ sí yín ẹ má ṣe jẹ́ kó bọ́dà yín. Ẹ ti rí i pé ṣé mọ̀ pé pé eléyìí kò lẹ́kọ̀ọ́ ni, kò lẹ́kọ̀ọ́, so kò ní respect fún àgbàwájú ẹ̀. Ẹ wo bọ̀dá Rashidi, ṣe bẹ́yìn lẹ́pẹ́rẹ́ yín ní Tẹjúgbọ̀ Ọ̀ṣun nọ́mbà 3 torí pé ẹ believe nínú ẹ fi ìbà fún ẹni tó ṣáájú yín. Rashidi, ìyẹn bọ̀dá Rasheed, ó lóun Telu 1. Gbogbo aládẹ̀mọ̀ yìí pé Telu ló ní adé. Báwo ni bọ̀dá Rashidi ṣe wá di Telu 1? Kátẹ̀ wá ní pé bọ̀dá Rashidi fẹ́ mú orúkọ Telu, ṣebí Telu 2 ló yẹ kó pera ẹ̀. Ṣùgbọ́n ó lóun ní Telu àkọ́kọ́. Ó lóun Telu àkọ́kọ́ tóun ní àrólé Olódùmarè. Wípé ilé àpálàsì òun ni ààfin Olódùmarè. What an insult. What a word of illusion. What a word of illusion. Kéèyàn máa live life of illusion. Kéèyàn máa gbé ìgbé ayé illusion. Kò sọ pé ààfin ẹ ní ilé Olódùmarè. Olódùmarè tó yẹ pé kò sẹ́ni tó mọ bó ṣe rí. Àwọn Ọ̀rúnmìlà, àwọn ni wọ́n lè describe ẹni tí wọ́n ń pè lólódùmarè. Àwọn náà mọ ẹni tí àwọn sọ ní orúkọ yẹn. Àwọn Ògún, àwọn Ṣàngó, àwọn Ọya, àwọn Ọbàtálá, àwọn Èṣù láàlú, ọba alú ayé àkó, Ọ̀ṣọ́ òṣì. Àwọn ni àwọn yèyé mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kó tó wẹ̀ mọ́. Àwọn yèyé ìyá mi Ọya Òrìrì, ìyá mi Àbẹ̀ní Onílẹ̀, àwọn ni wọ́n mọ ẹni tí wọ́n ń pè ní Olódùmarè. Àwọn dẹ̀ ni wọ́n mọ location tí àwọn ń pè ní òde ọ̀run. Òde ọ̀run táwọn sọ ni pé wọ́n ní àjò láyé ọ̀run nílé, ilé ibùgbé àwọn eternal place títí wọn ni àwọn ń pè ní òde ọ̀run. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé nígbà tí èèyàn kan bá wá sọ pé ààfin Olódùmarè tí ò mọ̀, kò mọ anything, pé ó ti wà nílé ayé báyìí, póun lòun wá ń rólé f'Olódùmarè,
ó yẹ ká ẹ ti mọ̀ pé àwọn yẹn irú ẹni tó ń sọ orúkọ bẹ́ẹ̀ yẹn psychopath is a psychopathic. Tẹ bá ẹ má bínú bàbá mi tó ń kọ́ yín lẹ́kọ̀ọ́ professor nìyẹn yín náà lẹ́kọ̀ọ́ wa lẹ́kọ̀ọ́ ní sociology irú ẹni bẹ́ẹ̀ yẹn ní psychopath ni ó ní personality disorder. Èèyàn tó bá ní personality disorder òun ló máa ń create attention. Èèyàn tó bá ní personality disorder òun ló máa ń create attention tó máa fẹ́ kí gbogbo èèyàn máa rí òun torí ó ní personality disorder so òun wá fẹ́ create attention kò dára ẹ̀ lójú. That is why tó yẹ pé ẹni yẹn kò ní lè wà proud fún ibi tó wà. Bẹ́ẹ̀ ni so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé màá kàn bẹ̀ yín pé bàbá wa kẹ má tiẹ̀ wo sáìdì ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni so mọ́fìtì gbogbo wa la mọ̀ pé o ò mọ̀rọ̀ ń sọ pé nǹkan tó bá ti jábọ́ o kàn máa ń sọ o kì í ronú kó tó sọ̀rọ̀ o kàn máa ń sọ̀rọ̀ gbàùgbàùgbàùgbà ó dẹ̀ pera ẹ lólórí ẹ̀sìn olórí ẹ̀sìn ní ẹ̀bọ̀ gbàùgbàùgbàù ló máa ń ṣe. Ìwọ yìí náà ló sọ ń gbà kan pé ìsìláàmù ní ilé bàbá yín ní kinní kan tó ń sọ pé nígbà yẹn so ọ̀rọ̀ ẹ ò ní mínì because wọ́n yẹ pé o láròjinlẹ̀ báwo ló ṣe máa sọ pé Ọọ̀ni rìṣà tó jẹ́ àrólé Oòduà tí ẹ̀gbọ́n ẹ ọ̀bọ̀dá Ràṣídì tó nǹkan fúnra ẹ̀ sọ pé ẹni tó wà lórí àpèrè baba ńlá òun wá ń sọ pé bọ̀dá Ràṣídì ju Ọọ̀ni rìṣà lọ ipò tí bọ̀dá Ràṣídì wà ń sìn olójú ipò Ọọ̀ni rìṣà tó dẹ̀ jẹ́ wípé Tẹ̀lú ọmọ Odùduwà ni wọ́n ṣe sọ Lúwo Gbàgídá ìyá ẹ̀ jẹ́ ọmọ Odùduwà so nísìn Tẹ̀lú gan òun ṣọmọ Odùduwà torí Lúwo Gbàgídá ò lè lọ fẹ́ ọmọ bàbá ẹ̀ ọmọ ọba Alúayé ni bàbá ńlá Tẹ̀lú ọba lọ́rọ̀ náà pé bàbá ẹ̀ so Tẹ̀lú kì í ṣọmọ Odùduwà Tẹ̀lú ò kì í ṣe ọmọ Odùduwà ìyá Tẹ̀lú ló wá ní láti lineage Odùduwà so wàá ti rí personality disorder. Ara personality disorder tá à ń sọ ni pé bọ̀dá Ràṣídì kò lè fi ọba Alúayé tí Olódùmarè ti ipa ẹ̀ wá tó jẹ́ ipa ọba Alúayé lè fi ní adé níwò bọ̀dá Ràṣídì ò lè fi ọba Alúayé kò lè fi yangàn kò lè fi bàbá olóde yangàn a máa sọ pé ọmọ Odùduwà ni ó kò lè fi ilé bàbá tiẹ̀ kò lè fi yangàn ṣùgbọ́n ilé ìyá ńlá ẹ̀ òun ló fi ń yangàn so àtiwọ́ àti bọ̀dá Ràṣídì yín ẹ ní personality disorder ẹ ní nǹkan tó ń pọ̀ ní inferiority complex bẹ́ẹ̀ ni ẹ wà inferior sí nǹkan tẹ́ ẹ jẹ́ you are inferior to your own identity ìdí nìyẹn tẹ́ ṣe ń promote nǹkan àjèjì pé kí nǹkan ilé tiyín kó parun nítorí oúnjẹ tẹ́ fẹ́ jẹ mo sọ last show mi pé ìwà Ísọ̀ irú èèyàn méjì ló wà láyé irú èèyàn bí Ísọ̀ wà so irú èèyàn bí Ísọ̀ ni ìwọ àti bọ̀dá Ràṣídì bẹ́ẹ̀ ni kọ̀ kí nǹkan bàjẹ́ tí ẹ ronú pé ǹjẹ́ tá a bá lọ tán báwo lẹ́yìn wá ṣe máa rí kí ló máa padà ṣẹlẹ̀ sáwọn ọmọ mi lọ́jọ́ iwájú kí ló ṣẹlẹ̀ táwọn àjèjì yìí ǹjẹ́ táwọn àjèjì tá ń gbéga yìí ǹjẹ́ kò lè ṣeé ṣe kán wá gba ilẹ̀ yìí káwọn ọmọ wa wá di nuisance ní orílẹ̀ bàbá wọn ìwọ àti bọ̀dá Ràṣídì ronú lọ síbẹ̀ rárá nǹkan tẹ́ fẹ́ jẹ ń sìn òun lẹ̀ ń ronú òun ló ṣe lanu gbòfì àbí ẹnu ìní tó wá ń bú ọba gidi ṣé tí wọn ò bá jẹ ọba rárá
ṣé bọ̀dá Rashidi àti Olówùkúta ṣé wọ́n jọ wà nínú gáǹgì kan kánípọ̀rọ̀ ọba ò ṣẹlẹ̀ professor ní yunifásitì gbà tí bọ̀dá Rashidi ń gbé lóyìnbó bísínẹ́sì wo ló dánlẹ̀ káti ẹ̀ sọ pé òkè bísínẹ́sì wo ni bọ̀dá Rashidi dánlẹ̀ gbogbo ara dẹ̀ gbọ́ nǹkan tó ní bọ̀dá wa ṣe ní bóyá Canada náà ló ti ṣe bóyá USA ẹnu mi kọ́ náà máa sọ pé ìyàbálẹ̀ lájẹ́ o gbogbo ara gbọ́ nǹkan tó ní bọ̀dá wa ṣe o tí ó jẹ́ pé ó wà ní newspaper Euro England tó ń publish ẹ̀ jáde bẹ́ẹ̀ ni ó wá ń fi ń wé professor ṣé wọ́n jẹ́ group kan tí báyìí fẹ́ bọ̀dá Rashidi jẹ́ ẹni tí ò ní tẹ́lọ́rùn nígbà tí Ọlọ́run bá wá tí orí bá wá fà ẹ́ láti irú ipò yẹn torí mi ò ń fi past èèyàn judge èèyàn orí yẹn ó wá ń fà ẹ́ ó tún wá sọ ẹ́ di ọba ó wá dé orí ipò ọba yẹn tán ó wá bẹ̀rẹ̀ kọ́ntọ̀kọ̀ntàn àìnítẹ́lọ́rùn ni àìnítẹ́lọ́rùn bẹ́ẹ̀ ni torí pé bí bọ̀dá Rashidi ṣe wà yẹn Ọlọ́run ti kẹ́ ipò tọ́lọ́run fi sí bàbá wa Michael Adenuga bó ṣe lówó tó yẹn ibì kan máa wà sí jẹ́ pé bọ̀dá Rashidi máa wọ bẹ̀rù wọn máa dìde fún pé kábíyèsí o wọ́n kàn máa fi iyì owó wọ bàbá Adenuga ni ṣùgbọ́n torí pé bọ̀dá Rashidi ò ní tẹ́lọ́rùn òun ló ṣe tún lọ fira ẹ̀ṣẹ̀ sí ní Mẹ́kà lẹ́yìn tí wọ́n fún lóúnjẹ tó jẹun tán wọ́n sá bí ẹran ẹni ọba tó bá ti lọ fira ẹ̀ṣẹ̀ sí tó kúrò lórí ibi tó lódùmarè fi sí tó lóun lọ fira òun ṣẹ̀ sí ní ilẹ̀ àjèjì wàhálà àti ọba yẹn nìyẹn tí wọ́n sá bọ̀dá Rashidi tí wọ́n sá bí ẹja tí wọ́n ti yan tí wọ́n sá sórí ilẹ̀ tó ń gbóná tó jẹ́ pé 1,800 òun làwọn èèyàn tó páyí ń bẹ̀ tó dẹ̀ yẹ pé tí wọ́n bá ti páyí báyìí wọn ò padà sí ìlú wọn mọ́ ṣùgbọ́n ni bọ̀dá yín ṣe gbé bẹ́ àbí kò gbé bẹ́ ó ṣíná kò dúró gbọbẹ̀ tó ló mọ̀ yí pé èèwọ̀ ni orí adé ò kì í sùn ta bọ̀dá Rashidi ó mọ̀ pé wọ́n ni bó ṣe ń lénu tó ń purọ́ ńlé tó sọ fún òun àrólé kò ṣe ló máa halẹ̀ ní Mẹ́kà pa àrólé àláò ní ó mọ̀ pé wọ́n ni orí adé ò gbọ́dọ̀ sùn ta òun ló ṣe káńsù tí ò ṣe parí àjì ẹ̀ tó fi sá wálé ṣùgbọ́n Ifá ti sọ pé òótọ́ dọ́jà òkúta irọ́ la ẹ rí pé irọ́ tí Rashidi ń pa tó bá ti bẹ̀rẹ̀ irọ́ ẹ̀ báyìí ẹ rí pé gbogbo àwọn tó yẹ pé mission wọn èròǹgbà wọn tán fi wá níbi ìgbà ọdún sẹ́yìn ní láti wá gbalẹ̀ àwa gan ti jáǹsìn a ti mọ ìdí tí wọ́n ṣe fẹ́ wọ́n wá fẹ́ máa pàṣẹ ní lórí àwọn ọba wọ́n fẹ́ sọ àwọn ọba wa di mùmú MFM tó yẹ pé àwọn ọba ló máa ń jà fún wa láyé àtijọ́ ọba wa wọ́n wá sọ ọba di dìdìrìn sórí ìtẹ́ bàbá wọn so àwọn ọmọ wọn ti dàgbà wọ́n ti grow wings wọ́n wà láàrin wa àwọn náà ló máa ṣíà ẹ̀ káàkiri tínú wọn máa dùn torí pé ọ̀rọ̀ tí bọ̀dá Rashidi ń sọ inú wọn ń dùn sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó lọ́gbọ́n àwọn tó lóye àwọn ló ń gbọ́rọ̀ títí wa ṣe rí tí 20 million tán bá 20 million èèyàn kó wo ṣó káyé wọn parẹ́ kò nítumọ̀ ṣùgbọ́n tó bá jẹ́yàn 5 péré ló wo program èèyàn tó kẹ́kọ̀ọ́ ìyẹn ni wọ́n ń pè ní nǹkan gidi so bọ̀dá Rashidi onímọ̀nàfìkì ó mọ̀ pé orí adé ò gbọ́dọ̀ sùn ta pé èèwọ̀ ni òun ló ṣe sá padà wálé kí ló dé tí ò ṣe sùn síbẹ̀ ó sá wálé ni nàá ó sá wálé tán ó tún wá bẹ̀rẹ̀ kọ́ntọ̀kọ̀ntọ̀ àdúpẹ́ ṣèbémi kọ́ ni mo sọ téèyàn bá ti ń sọ̀rọ̀ jù ó ló máa expose ara ẹ̀ ṣèbó òun fún ara ẹ̀ ló sọ àbí ìṣe bọ̀dá Rashidi ló sọ pé òun sá wálé òun ló sọ náà òun ló sọ nígbà tí wọ́n sá bí ẹran mo béèrè question kan pé kí ló dé tí Muhammed ṣe pàṣẹ pé gbogbo yín
tẹ́ ẹ bá ti lọ bẹ̀ yẹn tẹ́ ẹ bá ti páyì kọ́ máa gbé yín wá sílé bàbá yín wípé kọ́ máa gbé yín wá sílé bàbá yín ẹni tẹ́ ẹ bá ti wá síbẹ̀ tẹ́ ẹ bá ti páyì fí Muhammed ní pé kọ́ sin yín kí ni wọ́n fi yín ṣe ń bẹ̀ wọ́n fi yín ṣètùtù bẹ́ẹ̀ ni ètùtù ni wọ́n fi yín ṣe bẹ́ẹ̀ bá ṣe báwọn èèyàn bá ṣe páyì síbẹ̀ bẹ́ẹ̀ ni ògo wọn á ṣe máa ga bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe páyì sí bẹ́ẹ̀ ni wọ́n á ṣe máa ga wọ́n bá ṣe páyì báyìí bẹ́ẹ̀ ni wọ́n á ṣe máa ga mo máa fi fídíò yẹn sẹ́gbẹ̀ẹ́ fún yín tẹ́ máa rí wọn bọ́n ṣe ń páyì wọn bẹ̀ wọ́n bá ti páyì báyìí bí èrò bá ṣe páyì sí bẹ́ẹ̀ náà ni ibẹ̀ ṣe máa ṣe ṣùgbọ́n ẹ lè sòótọ́ fún wa ẹ lọ láòkúta wọ́n fárun abẹ́ yín wọ́n fẹ́ gbogbo ẹ wá ń kọ̀ǹdẹ́ẹ̀mù sílé ẹ wá ní rádaràda ẹni ká kọ̀ǹtínú kò lè kọ̀ǹtínú bẹ́ẹ̀ bèbí ti ṣẹ́jú bèbí ó ti ṣẹ́jú kò sọ́bọ̀ nídọ̀rẹ̀ mọ́ so tó bá jáyé ìgbà kan ní bọ̀dá Rashidi ṣe nǹkan tó ń ṣe yìí ó máa níyì bọ̀dá Rashidi kò níran wọ́n ní aṣọ ìgbàna máa ń ró fún gbà ní kódà bíbélì tán gbé wá gan sọ pé òun wo làkùgbà wà fún ìgbà ti yàtọ̀ ojú ti là kò sáyè gbogbo kinní yẹn mọ́ olúkálukú ti já wọ́n ti mọ̀ pé ẹ̀sìn pé jùbìtì ní ẹ̀sìn àjèjì wọ́n fi ń gbalẹ̀ ni wọ́n fi ń gbalẹ̀ ni wọ́n fi ń gbalẹ̀ ni so gbogbo sọkúsọ tó ń sọ kò tún lára bàbá Olówùkúta bọ̀dá Rashidi àti bàbá Olówùkúta wọn ò sí nínú gáàngì tí ìbá ń sọ̀rọ̀ lọ́bàdé bẹ́ẹ̀ ni mo tún sọ mí tuntun sọ mí fi wọn ò sínú gáàngì bẹ́ẹ̀ wọn ò sínú gáàngì wọn ò sínú gáàngì bàbá dé peak of his career ṣùgbọ́n pé bọ̀dá Rashidi sọ kọ́ńtọ̀kọ̀tọ̀ ní Mẹ́kà báwọn tẹ́bi ń pa ló ń ṣẹ̀ṣẹ̀ ṣé bí ń pa Olówùkúta ó láwọn ọba tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn tẹ́bi ń pa ta lè bí pa wá sórí ìtẹ́ nínú àwọn méjèèjì ẹ má jẹ́ á sọ̀rọ̀ jù wọn lágbà tán bá sọ̀rọ̀ tán bá pa tán bọ́rọ̀ nù ẹ̀ àgbàrá dáradára ni so ìyá mi kì í ṣàgbà mi ò ń ṣe but at least àwa náà lọ́jọ́ lórí kékeré so gbogbo aṣọ kọ́ là ń sá lọ́rùn àsọjù báyìí lọ. bá ṣe hún síbẹ̀ ìdẹ̀ran o ò dẹ̀ ní wọ pátá o ò ní wọ bọ́ksà kò sí bàtà lẹ́sẹ̀ mọ́ kò sí fìlà lórí ẹ mọ́ so kí ló kù fún ọ aṣọ bá ọba kú bẹ́ẹ̀ aṣọ yẹn ni wọ́n èrò wọ́n rò lọ ẹ sínú aṣọ Ọlọ́run so wọ́n dẹ̀ park everybody àtọba àti joyè ìwọ tó bá mọ̀ pé o fẹ́ di aláàjì o you must go through the tents of Mina. You must go through the walls of Mustalifa. Nílẹ̀ẹ́lẹ̀ ẹni tó dẹ̀ sùn tì ọba jẹ́ billionaire kó jẹ́ Bill Gates kó jẹ́ Dangote bó bá jẹ́ driver tí a rán lọ ó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n ti sọ ọbẹ̀ yẹn di bí ìgbà tó bá wà ń sáré òkú tí gbogbo èèyàn di òkú tí wọ́n sọ pé òkú olówó rè òkúta ní níwọ̀n ẹ̀rọ lọ́sùn lóru téèyàn kan bá wọnú tẹ́ǹtì yẹn ṣé ẹ máa ń pé Dangote wà mẹ́ sáwọn ìpọ́n ọmọ abẹ́kà wà mẹ́ sáwọn ìpọ́n ọmọ olúwo wà mẹ́ kábíyèsí Olódùmarè Ọlọ́run ní agbára he put everybody he humbled you ààyè ó tọ́ nìyẹn gbogbo èèyàn ti sùn lóru everybody ẹni tó bá yọjú wọnú tẹ́ǹtì everybody white ló wà so ta ló mọ so ta ló mọ ìpọba Mẹ́kà wà ta ló mọ ìpè crown prince ta ló mọ olúwo everybody is the same bọ́ bá parí ẹ̀ lọ́sẹ̀ náà nígbò díjọ́ kẹta àtìgbẹ́ tí ń gbọ̀n mí àtìtọ̀ tí ń gbọ̀n mí àti pé mo fẹ́ wẹ̀ mo ní ìwẹ̀ bí wọ́n lọ èyí wẹ̀ ìsìn lọ tọ́ílẹ̀tì ẹgbẹ́ tó bá dé ẹ máa tò ní ọ̀sẹ̀ tó mọ̀ rí
èmi gan fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ mí bẹ̀ kí wọ́n sọ pé olúwo lọ́fẹ́ tọ́lẹ̀tì ní àpò wọn ò ní rí mi wọn ò ní mọ ẹni tó jẹ́ pé màá yá dúró dè wá tó bá dẹ̀ jẹ́ pé mo mọ̀ pé tó ẹ ti fẹ́ gbọ̀n mí màá yá sáré mú ke you see odidi ọba àlú me go through yẹn rí láyé mi I have never been in that kind of position. Allah. Hajj Umar. No, àlọ́ ti lọ sọ́run. Ọlọ́run ti pa ọ́. Òun ni ó ń bù yẹn, Ọlọ́run ti ṣe kí ni? Ó ti pa ọ́. Òun ni ó dá ọ padà. Òun ló sì mọ iye èèyàn tí ó dá padà. Allah. Ẹlòmíín sì ti sọ pé, ẹ máa mú mi lọ Ọlọ́run. Ìtumọ̀ hajj ni ẹni tó bá ti fẹ́ lọ hajj kọ́ mọ̀ pé òun ti ṣe tán kú. Let that live there. Bọ́ bá sì kú nínú ọ̀rọ̀ hajj náà, dáadáa lọ wà. Ẹ̀ńtọ́sẹ̀ gan Ọlọ́run tún lè dá padà pé kó lè bá a yí padà. Bẹ́ẹ̀ bá wa lọ Mẹ́kà tó tún wá padà wálé tó wá ń bọ̀rìṣà padà sí. Allah.